kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò gbogbo àgbáyé pátápátá. Mo kẹ́yìn tèmi ní Germany, mo kẹ́yìn tèmi ní USA, mo kẹ́yìn tèmi ní Australia, mo kẹ́yìn tèmi ní UK, ní Italy. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní South Africa àti Brazil pé ẹ kú etí ìgbọ́, ẹ kú àdúró tì mí. Lágbára Ọlọ́run a máa ríra wa gbọ́, a ó sì máa bára wa ṣe ohun mèremère. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé orúkọ mi ò yí padà, àwọn bí ọgbọ́n ni orúkọ tí mò ń jẹ́. Mo jẹ́ ọ̀kan lára àwọn tí iléeṣẹ́ Afritage TV máa ń gbé jáde láti jẹ́ kí àwọn ènìyàn àwùjọ kí wọ́n jàǹfààní lára àwọn nǹkan tí Ọlọ́run ṣe fún wa tàbí lára àwọn nǹkan tí Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ kí àwa náà lè pàṣẹ sí àwùjọ. Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí òun ni ìwúlò ewé àti egbò ní àwùjọ wa. Ṣùgbọ́n nǹkan wà tí mo fẹ́ ṣàlàyé fún wa, ó ní pé mo fẹ́ là wá lóye nípa ìhà tí àwọn ènìyàn wa kọ sí lílo ewé àti egbò ní àwùjọ wa. Ẹ rí i pé àwọn míì torí pé wọ́n jẹ́ onígbàgbọ́, wọ́n jẹ́ Christian, wọn kì í mu àgbo, wọn kì í gbo ewé mu. Tí ẹ bá mu àgbo ní ẹ̀gbẹ́ wọn, wọ́n gbàgbọ́ pé ẹ ti dá ẹ̀ṣẹ̀ nìyẹn. Wọ́n gbàgbọ́ pé ọmọ èṣù ni yín. Wọ́n gbàgbọ́ pé ìjọba ọ̀run àpáàdì lẹ́ ń lọ, kò dẹ̀ rí bẹ́ẹ̀. Bíbélì ò ní ká má mu àgbo, Bíbélì ò ní ká má gbo ewé. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Ohun tí Bíbélì lòdì sí ni pé ká má fi orí wa balẹ̀ fún èrèkéré, ká má sin ọlọ́run mìíràn lẹ́yìn Ọlọ́run tí Ọlọ́run kan ṣoṣo tí gbogbo wa mọ̀. Ohun tí Bíbélì sọ fún wa nìyẹn. Ṣùgbọ́n àwọn Christian ọ àwọn onígbàgbọ́ tó pé àwọn onígbàgbọ́ mi ì mọ̀ bí táwọn ti ka tiwọn tó fẹ́ máa ń fi ojú kèfèrí, ojú ìrọ̀rùn àpáàdì wẹni tó bá ti mu àgbo. Èmi àwọn bí ọgbọ́n, mi ò condemn pé kéèyàn mu àgbo, mi ò condemn kéèyàn lu ewé, mi ò condemn kéèyàn lu egbò. Ohun tí mo condemn ni ohun tí Bíbélì condemn, pé ká má ṣe fi orí wa balẹ̀ fún èrèkéré tàbí ká má ṣe sin ọlọ́run mìíràn. Torí ẹ mọ̀ pé program tí mo ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ máa condemn mi, ọ̀pọ̀lọpọ̀ máa fi ojú mi wò. Ṣùgbọ́n kí ló dé táwọn èèyàn wá gba wèrè mọ́ ẹ̀sìn gan-an? Kí ló dé tí ẹ̀sìn ti jẹ́ kí ọpọlọ ẹlòmíì dọ̀tí? Tó yẹ pé nǹkan tí Bíbélì ò sọ lẹ̀ ń sọ kiri. Ọ̀pọ̀ jíò, ọ̀pọ̀ pásítọ̀, ọ̀pọ̀ wòlíì wọ́n ti rán àwọn ọmọ ìjọ wọn lọ sí ọ̀run alákejì nípasẹ̀ pé tí wọ́n bá sick wọ́n á ní kí wọ́n má lo ewé, tí wọ́n bá sick wọ́n á ní kí wọ́n má lo egbò, tí wọ́n bá sick wọ́n á ní kí wọ́n má lo àgbo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tẹ̀ ń sọ pé má lo àgbo ìyẹn àwọn prophet, ìyẹn àwọn pásítọ̀ yìí, táwọn bá sick tí wọ́n pọ̀ àwọn lọ orí òkè, irọ́ abúlé wọn ni wọ́n gbé wọn lọ o. Àgbo làwọn bàbá wọn lábúlé, àwọn ìyá wọn lábúlé máa fún wọn o. Tó bá tó wá dé church ara wọn wáyá tán, wọ́n ní Jésù lolúwa, ẹni bá ti mọ̀ àgbo ọ̀rọ̀ àpáàdì lọ́dọ̀ ẹjọ́ àwọn ńkọ́. Ó jẹ́ rántí tàn arákùnrin kan tọ́mọ ẹ̀ sick, ọmọ ẹ̀ ní gìrì. Mo wá lẹ́dẹ̀ mọ̀ pé gìrì jẹ́ common nǹkan tó máa ń ṣe ọmọ kéékèèké. Nǹkan tó dẹ̀ tàmàdé máa ń fi wò ní ìkìrìkìrì, àwọn bàbá wa mọ̀, ó kọ́ mọ̀. Nígbà tí ọmọ yìí sick nígbà tí gìrì yẹn ṣẹlẹ̀ sí, àwọn tó wà ní environment yẹn wọ́n gbé àgbo wá pé kó fọ́mọ yẹn. Ẹ believe pé máa yín láti máa sọ wípé òun ò ní, pé ọmọ yẹn ò ní mu àgbo yẹn, ó ní Jésù ni o, Jésù ló máa ṣe o, mi ní pé Ọlọ́run lágbára o. Báwọn kan tó pé Ọlọ́run ó ti dá láti fún wa lọ́wọ́ ká má bàa máa tún fún wa ní wàhálà. Máa ń yarí títọ́ ọmọ yẹn fi gbẹ́mìí mi, ọmọ gbẹ́mìí mi tán tó tún wá yí ọ̀rọ̀ padà pé Ọlọ́run báwo ló ṣe lajú sílẹ̀, òun dẹ̀ ń sin ọ́, òun ṣe gbá, òun ṣàwò, bóun ṣe gbàdúrà tó, bóun ṣe kíní kankan tó. Ẹjọ́ ẹ̀bi ta ni? Ta ló nẹ̀bi? Yes, ẹ sọ fún mi, ta ló nẹ̀bi? Ó wá ń fi wèrè pe Ọlọ́run ẹ̀. So nígbà míì àìmọ̀kànmọ̀kàn ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àbájọ tí Bíbélì fi wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀. Kí ẹ wá lè mọ̀ pé Bíbélì ò ní ká má lo ewé, Bíbélì ò ní ká má lo egbò. Ẹ jẹ́ ká wo nǹkan tí Bíbélì sọ nínú ìwé Genesis orí 1 ẹsẹ̀ 11.
that is Genesis chapter 1 verse 11. Ó ní Ọlọ́run pàṣẹ pé kí ilẹ̀ hu koríko jáde àti ewébẹ̀ tí ń so èso. Ní verse 12 ìyẹn ẹsẹ̀ ìkejìlá ó ní ilẹ̀ hu koríko jáde, Ọlọ́run wò wọ́n ó sì rí pé wọ́n dára. Ọlọ́run sẹ́rí bẹ́ẹ̀ Ọlọ́run ló pàṣẹ pé kí koríko ewu. Ọlọ́run èṣù kọ́ ló dá koríko, èṣù kọ́ ló dá ewébẹ̀, èṣù kọ́ ló dá igi, Ọlọ́run ló dá wọn. Tó bá dẹ̀ ní iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe ní ayé àwọn ènìyàn, Ọlọ́run ò lè dá wọn. Ọlọ́run sì rí pé wọ́n dára. Ẹjọ́ ńgbà tọ́lọ́run dá Ádámù àti Éfà, ìyẹn Adam and Eve, tó dá wọn sínú Garden of Eden, ọgbà Édẹ́nì. Ẹjọ́ só gbé ráìsì sí wọn níwájú pé kí wọ́n máa jẹ, só gbé iyán fún wọn pé kí wọ́n máa jẹ, só gbé fùfú tàbí ẹ̀bà fún wọn, kó gbé fún wọn. Ohun tó dá pẹ̀lú wọn láti máa jẹ ní ewébẹ̀ àti èso. Ewébẹ̀ yẹn wálé ẹ̀yin wá ń condemn lé ní pé kò dáa, pé tó wá ti jẹ́ ọ̀run àpáàdì lọ́nà. Kí ló dé tẹ́sí dẹ́ sọ yín dá nǹkan mi? Kí ló dé tẹ́sí ń ra ọ̀pọ̀lọpọ̀ níyè náà? Just tell me, kí ló dé? Sẹ́yìn nìkan lẹ̀ ń ṣe ẹ̀sìn ni? Sẹ́yìn nìkan lẹ̀ ń ka Bible ni? Ó dáa, Bible tí wọ́n ń kà tó fi ń ta àwọn ọmọ ìjọ ẹ̀jẹ̀ yẹn, tó fi ń pa wọ́n, tó fi rán wọn lọ sọ́run alákejì yẹn, táwọn náà tí wọ́n ronú pé my soul, tí wọ́n ronú jinlẹ̀ yẹn, Bible yẹn náà ni mò ń fọ́ wẹ́wẹ́ fún ẹ̀yin. Genesis tàbí nǹkan yẹn chapter 1 yẹn, ẹ jẹ́ ká lọ sí verse 29 yẹn. Ó ní Ọlọ́run tún wí pé mo ti pèsè gbogbo ohun ọ̀gbìn tí ń so èso àti igi tí ó ní irúgbìn nínú fún yín láti jẹ. Genesis ló ti ń sọ o. Ó mà ṣe o. Àwọn ènìyàn máa ń tara wọn jẹ o torí ẹ̀sìn. Ọ̀dà ẹ jẹ́ ká wá lọ sínú ìwé Ezekiel chapter 47 verse 12. Ó ní oríṣiríṣi igi eléso yóò hù ní ẹ̀gbẹ́ kìíní kejì odò náà. Ewé àwọn igi náà kò ní rọ, bẹ́ẹ̀ ni èso wọn kò ní tán. Lóṣooṣù ni wọn yóò máa so èso tuntun, nítorí pé látinú tẹ́ḿpìlì ni omi rẹ̀ yóò ti máa sun jáde wá. Èso wọn yóò wà fún jíjẹ, ewé wọn yóò sì wà fún ìwòsàn. Sótítán ṣé ẹ ti fetí ara yín gbọ́? Nínú Bíbélì mo ti kà ó. Èso ẹ̀ ó ní ewé wọn máa wà fún ìwòsàn. Àwa gbo ewé fẹ́ lómi pé kó mọ́. Àwa ní ṣẹlẹ̀ ń so oògùn. Náà sì pé ẹ pọ̀fọ̀ sí o. Tẹ́lẹ̀ pé ẹgbọ́n àtàrí kankan á ní oògùn ni. I'm a Christian. I'm a born again Christian. Ẹlòmíì máa jẹ̀bi ikú òjijì tó pa tó bá dọ̀rùn fún rẹ̀. Pọ́rọ̀ Ọlọ́run wọn wà ní gbogbo nǹkan tá à ń ṣe yìí. Tẹ̀bí Bíbélì tó ń kà yẹn náà ni mò ń kóòtì yìí. Mo dẹ̀ kóòtì chapter tó wà tó yẹ pé fún rẹ̀ o lè jókòó kó kà. Kí ló dé tẹ̀ ń tara yín jẹ? Kẹ́tẹ̀ ní pé ara yín lẹ̀ ń tàn jẹ rárá, but àwọn ọmọ ìjọ yín tẹ̀ ń tàn jẹ yẹn ló ń dùn mí. Ó dáa, finally, ẹ jẹ́ ká wo Revelation chapter 22 verse 2. Ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 2. Ó ní ewé igi náà wà níbẹ̀ fún ìwòsàn àwọn orílẹ̀-èdè. Ewé igi náà wà níbẹ̀ fún ìwòsàn àwọn orílẹ̀-èdè. Ewé igi náà ó ní ó wà níbẹ̀ sí àgbà mi fún ìwòsàn àwọn orílẹ̀-èdè. Ìwòsàn ló pé o. Bible pé o. Bible pé àwa ènìyàn la dorí ẹ̀ kodò. Ẹ̀yin tẹ́ pé ẹ̀yin born again Christian yẹn lẹ dorí ẹ̀ kodò. Whereas nǹkan tẹ́lẹ̀ mi ń ṣe gan ó burú jáì ju ọ̀rọ̀ pé ká má gbó lọ, ká má jáwé, ká má wà gbó lọ. Nǹkan tẹ́lẹ̀ mi ń ṣe nu yín tó jẹ́ kó lè gbé wọn àpàdé ó ju nǹkan tẹ́ ní tẹ́ ń sọ, ó ju ọ̀rọ̀ àgbo lọ, ó ju ọ̀rọ̀ ewé lọ, ó ju ọ̀rọ̀ egbò lọ. And Bible ò ní ká má lu àgbo, Bible ò ní ká má lu ewé, Bible ò ní ká má lu egbò. Fún wọ́n lẹ́yìn tí wá rí ti yín kà, Bible lẹ́yìn ń lò. Just tell me. Ẹ dẹ́ ń tàn àwọn ènìyàn jẹ. Ó mà ṣe o. Ó ṣe o. Kẹ́ lè mọ nǹkan tí mò ń sọ ló jẹ́ kí n quote àwọn chapters yẹn fún yín. Ẹ̀yin tẹ́ máa ń criticize, ẹ̀yin tẹ́ máa ń gbàyàn jẹ́, ẹ̀yin tẹ́ máa ń prove pé ẹ̀yin lè mọ̀ jù.
tẹ́ bá ti kà tán tẹ́ bá ní ìbéèrè màá fi nọ́mbà mi sí ojú screen ẹ chat ní Facebook or WhatsApp béèrè tàbí fẹ́ béèrè ẹ béèrè lọ́wọ́ mi. ẹ jẹ́ ká wá sí orí àwọn ohun tí mo mú wá fún wa. Àkọ́kọ́ ni pé mo rí pé púpọ̀ àwọn ènìyàn ní láyé tá a wà yìí ni akòkòrò ń dà láàmú ọ jẹyínjẹyín. Ẹlòmíì ti lọ oògùn ẹlòmíì gan bí tí stage wà báyìí pé eyín yẹn ò jẹ́ kó gbádùn mọ́ bó ṣe ń ró ló ń ta ẹ̀rù àti yọ eyín dẹ̀ ń bà lẹ́rù. Nǹkan tí ẹ máa lò ní egbògi ata, wọ́n pè kíkan ní igi ata. Tẹ́ bá rí àwọn àgbẹ̀ ebè lọ́wọ́ tàbí àwọn ọdẹ wọ́n mọ̀ dáadáa ó kọ́mọ̀ ó máa ń ta yẹ́rìyẹ́rì báyìí. Wọ́n máa bá yín wá egbò yẹn bá ti gé ẹ máa fọ́ ní wọ́n máa là sí ọwọ́ ẹ máa fi hàn pákó. Gbogbo tí ń jẹ́ tọ́lọ́run máa pa kòkòrò tó wà nínú eyín yẹn. Láì ní àtàrí náà kò ní ọ̀fọ̀ kankan o, natural bẹ́ẹ̀ ṣe wá yẹn náà ni lẹ́sìn máa lọ. Ìkejì òun ni ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension. Ó kọ́mọ̀ láwùjọ wa ní táìmù tá a wà yìí ó dẹ̀ ń pa àwọn èèyàn gan. Àwọn ẹ ti lóògùn oògùn ẹ̀ ní ewé àfọ̀mọ́ oníṣáná. Àwọn àgbẹ̀ mọ̀ ó máa ń wà àfọ̀mọ́ yẹn máa ń wà lórí igi obì, ìgbà míì ó máa ń wà lórí igi ọsàn àtàwọn orí àwọn igi mi bọ̀ ó kọ́mọ̀ lórí igi obì ó dẹ̀ kọ́mọ̀ lórí igi ọsàn dáadáa àfọ̀mọ́ oníṣáná. Ẹni kan bá yẹn já ewé ẹ fọ ewé yẹn ẹ fọ nù bá ti fọ nù ẹ ṣe ẹ lè ṣe fún bí i 20 to 25 minutes. Tẹ́ bá ṣe tó bá ti jiná ẹ sọ kalẹ̀ ẹ yọ sínú cup ẹ mú láàárọ̀ ẹ mú lọ́sàn ẹ mú lálẹ́. Gbogbo tí ń jẹ́ tọ́lọ́run ẹ sáà continue ẹ fúnra yín gẹ́gẹ́ máa mọ̀ pé ó ń ṣiṣẹ́ changes máa wà tí tó fi máa lọ tán. Oògùn ẹ̀ nìyẹn kò ní ewé kò ní àtàrí inú o kò dẹ̀ ná fọ̀ kankan kò ní pé à ń pọ̀fọ̀ kankan kò ní àtàrí inú bẹ́ẹ̀ sì já ẹ náà ni. Ìkẹta ó ní high blood pressure tá a mọ̀ sí IBP tàbí ìfúnpá gíga. Ìyẹn náà máa ó common ní láwùjọ ó dẹ̀ tí ó ń bá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn jà. Oògùn yẹn ní ewé igi èpín ẹ̀ lè máa já ewé ẹ̀. Tẹ́ bá ti já ewé yẹn ẹ fọ̀ nù tẹ́ bá ti sán nù ẹ gbó dáadáa ẹ máa omi lẹ́ máa fi gbó ẹ máa bomi sí ewé yẹn bọ̀ omi yẹn má jẹ́ kó pọ̀ jù. Ẹ wá gbó dáadáa kó mi ẹ̀ lè jáde. So bá ti gbó tán ẹ yọ sínú cup ẹ wá akọ òkúta ẹ ju akọ òkúta sínú náà especially náà àdúrò náà igi bá ti jù sí tó bá ti gbóná tákùkúta yẹn bá ti gbóná dáadáa ẹ wá yọ ẹ má fọwọ́ yọ akọ òkúta nínú náà ẹ mọ̀ kó máa gbóná máa jó yín lọ́wọ́ o ẹ sáwá nǹkan yọ jáde ṣe wá jù sínú omi èpín tẹ ẹ yọ sínú cup yẹn jù sí ẹ mọ̀ bá ṣe ṣírun yes bá ti tutù ẹ gbé ẹ mú. Tẹ́ bá máa ṣe bí ọjọ́ mẹ́ta BP ẹ máa já kò sí bó ṣe high tó. Ṣùgbọ́n tó wà ń bẹ́ẹ̀ yẹn tiẹ̀ ni pé tẹ́ bá ti mú ewé yẹn ní ọjọ́ kìíní ọjọ́ kejì kẹ́ tó mú lọ́jọ́ kẹta ẹ lọ ṣe ìfúnpá yín torí ewé yẹn lágbára gan ó máa já BP yẹn. So ẹ lọ ṣe ìfúnpá yín kó má dìgbò máa lọ já kọjá level tí ó yẹ kó wà. So ẹ lè mọ ibi tó jáde. So nǹkan tí mo dárúkọ yìí náà kò ní àtàrí nínú kò dẹ̀ ní ọ̀fọ̀ nǹkan kò ní ògèdè nínú. Ìkẹta ni ẹni tí ó máa ní èfù àwọn pè ní èfù àwọn pè ní ẹ̀fù àwọn pè ní ahọ́n dúdú. Ẹ̀fọ́ òdú lẹ máa já ẹ máa fi iyọ̀ díẹ̀ gbó bá ti fi iyọ̀ díẹ̀ gbó ẹ̀fọ́ òdú yẹn wọ́n ẹ̀ ní fi omi sí òun bá ti ẹ lè rà láti sànú tán ẹ lè kó sí àtẹ́lẹwọ́ yín ẹ fi iyọ̀ díẹ̀ sí ẹ máa fọwọ́ méjì rà ó máa nómi ẹ fún omi yẹn sínú spoon kẹ́ni ẹ mú apàtinú apàtìta kò ná fọ̀nú kò dẹ̀ ní ògèdè kankan kò ná tare. Àwọn nǹkan tí Ọlọ́run tí Bíbélì ṣàlàyé fún wa ni ẹ pé àwọn ewé yẹn
wọ́n wà fún ìwòsàn naturally. So ẹ má jẹ́ kí ẹ̀sìn kó rán wa lọ sọ́run alákejì o. Ẹ má yẹ káwọn kan fi ẹ̀sìn tàn wá jẹ. Àjọ ń ka Bible ni. Ẹ má yọ kúrò ńbẹ̀, ẹ má dẹ̀ fi kún. Bó sì jẹ́ nìyẹn, Ọlọ́run á ràn wá lọ́wọ́, àjíǹdára yóò máa jẹ́ o. Gbogbo ẹ̀yin bàbá tí ẹ ń fi ewé àti egbò tẹ́ fi ń ṣe ọmọ aráyé lóore lágbára Elédùà, ọmọ yín náà yóò máa bá àánú pàdé o. Àwọn ọmọ yín ò ní ṣàìsàn o, yóò máa ju yín ṣe o. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́yin náà dẹ̀ ń fi àdúrà jagun fáwọn èèyàn lágbára Ọlọ́run, Ọlọ́run á sọ agbára dọ̀tun o. Ọ̀fà yóò ní bẹ ẹnikẹ́ni o. Àwọn bí ọgbọ́n orúkọ tí mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí. Mo jẹ́ ọ̀kan lára àwọn tí iléeṣẹ́ Avity TV ń gbé bóde. Ẹ dákun, mo fẹ́ kẹ́ ẹ máa like page wa ní Facebook, kẹ́ ẹ dẹ̀ subscribe sí ìkànnì wa ní YouTube, kẹ́ ẹ dẹ̀ máa bá wa share gbogbo iṣẹ́ tí à ń ṣe. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ó tún di abala kejì program yìí kí ẹ tó máa gbọ́ mi. Ẹ ṣeun, ire o, ó dàbọ̀.